Good evening, everybody. Thank you for joining in. I appreciate you. Thank you. Thank you for joining in. I don't know why you can't leave her alone. I'm still talking about Lizzy Ajonrin. I'm going to talk about, some issues that are rising and the people that are calling me, True Vine, how are you? God bless you. Slow connection. Please, ẹ bá mi share. Ẹ kálẹ́, ẹ kásẹ̀, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. United Kingdom la wà níbí báyìí. And ojú ọjọ́ bright àti ní summer níbí báyìí. Ó lè lọ at any time, Summer. So, kẹ má rò pé bóyá àsìkò mi máa wà tá máa tún ní summer. Sọ́nà náà láti ń gbà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi àti ẹ̀yin tẹ́ tí máa darapọ̀ mọ́ mi. Orúkọ mi ò yí padà, Adébímpé Aláṣàdúrà lórúkọ mi. Bẹ́ẹ̀ ni. So, ní òní mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo àwọn tí ó máa ń pè mí àti àwọn tó máa ń ganu sí ọ̀rọ̀ Lizzy Ajonrin. How are you? Yinka TNT, Monica Muro tọ́jọ́ mẹ́ta. Yinka TNT, how are you? Mo wà pa o, Yinka ọkọ mi, how are you? O ṣé gan ni. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa, àjíǹde ara máa jẹ́ lórúkọ Jésù. Bible ni mo mọ̀ díẹ̀ nínú ẹ̀. Díẹ̀ títí náà ni mo mọ̀ nínú Bible. Ojú yìí gúnrégé, thank you ìyá mi, God bless you. Ṣé ọlá yín Ọlọ́run náà là ń jẹ. Bible mi máa ń sọ wípé àtẹ̀mí náà ti bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo máa sọ lónìí ó bẹ́ mi náà wí wípé ká gbé log tó wà lójú wa báyìí ká kọ́kọ́ mú kúrò ká tó wá máa lọ wá ìṣínkìrín ìpín kínkínní tó wà lójú ènìyàn bí ká kọ́kọ́ mú kúrò. Ẹ̀yin kan àì máa pè mí mọ́mì ẹ bá Lizzy sọ̀rọ̀ ní ẹni kó dákẹ́ ẹ sọ fún Lizzy kó dákẹ́ kó má sọ̀rọ̀ eléyìí tó sọ yẹn ti tó kíníkan ti tó. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín mo gbé Ọlọ́run tóbi nínú ayé yín ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín wípé mi ò fi Lizzy wé Ọlọ́run mi ò fi wé anything èèyàn bíi tèmi náà ló jẹ́. Orin kan ó kọ́ wa wípé ó sọ pé wọ́n ọ̀rọ̀ mi ò gbà jẹ́jẹ́ wọ́n máa ké tantan wọ́n máa ké tantan wọ́n máa ké tantan ọ̀rọ̀ mi ò gbà jẹ́jẹ́ wọ́n máa ké tantan. Àwọn kan tó jẹ́ bí irú èjì mi tàbí tó kéré sí mi díẹ̀ tàbí tó tún dàgbà jù mí lọ díẹ̀ wọ́n máa gbọ́ orin yẹn. Ẹ bá wà ní church mi ò lè sọ ti mọ́ṣáláṣí o mi ò mọ di mọ́ṣáláṣí o ṣùgbọ́n ní church bó bá rọra ń jẹ ní wíjẹ́ bí tó bá pàdúrà fún ẹ tó bá sọ ó gbàdéke ẹ pariwo he bó bá ti ká ẹ lára sí ló ṣe máa pariwo ọ̀rọ̀ ajé ara ẹ̀ tó bá rí pé àwọn kan fi ìyà jẹ tí ò nídìí o ò dẹ̀ lówó ilé ẹjọ́ o ò lówó pólíìsì ju pé àwọn nǹkan tó máa benefit yẹ ẹnu ara èèyàn báyìí lèèyàn fi ń kọ méje. Ọlọ́run tó dẹnu ní bùnbù ó ti mọ nǹkan tẹnu máa jẹ. I am just worried about our mental health status. Àwọn wo ló wà depressed? Ẹni tí kìí sọ̀rọ̀ síta tó kàn máa wò báyìí tàbí wọ́n á ní kí ló ṣe àwọn ní kìí sọ̀rọ̀ ẹwà tó mi àwọ̀ ẹ̀yìn wọ́n ní kìí sọ̀rọ̀ kò sọ̀rọ̀ àmọ́ kankan akọ̀ṣà máa rí tó máa dání kan máa lọ tó máa dání kan wọ́n á máa sọ̀rọ̀ jẹ́ sára ìrara ẹnìkan ló máa bá sọ̀rọ̀ tó máa jókòó sórí bẹ́ẹ̀ á ṣe àmọ́. Mo fẹ́ fi dá gbogbo yín lójú lónìí wípé kò sí nǹkan kan tó ṣe Lizzy Ajonrin. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí yẹn àtẹ̀yin tẹ́ ń worry bẹ́ẹ̀ yẹn ẹ̀yin gangan lẹ ní mental health illness ẹ̀yin gangan lẹ ní mental health issue. Ọlọ́run jẹ̀dá lọ how are you? Nítorí wípé ẹ lọ wo orí TikTok àwọn ẹ̀yin tí mo máa dárúkọ lórí TikTok yìí ẹ má bínú o mo bẹ̀ yín but torí ní tẹ́ máa ń ṣe ló ṣe fẹ́ kí n dárúkọ yín. There is one lady tó ń jẹ́ Sisi Dúpẹ́ àbí nǹkan tó bá ó bá bẹ̀rẹ̀ show ó lè bẹ̀rẹ̀ ní 8 kó parí ẹ̀ ní 2 a.m. 3 a.m. 4 a.m. àwọn yẹn máa ń lo ó kéré jù lórí line wọ́n máa lo 10 15 mo wonder wọn ò níṣẹ́. Ẹ má bínú o bẹ́ẹ̀ bá dẹ̀ wá fún mi máa drag yín dáadáa tẹ̀ máa ń ṣe káàrin ni torí pé ẹ̀yin ọ̀rọ̀ lọ́rọ̀ ní sábàdẹ̀ jókòó sórí show yẹn Sisi ń dúpẹ́ Àjíkẹ́ ń dúpẹ́ George Risi ojú labẹ́ wà àṣírí yìí ẹ pọ̀ àǹtí mi tó yí tòmátò aṣẹ́wó tó re mẹ́kà kọ́ bá jókòó báyìí 6 hours
ẹ wà lórí TikTok tẹ́ ń rojọ́ ẹjọ́ yìí ni àwọn nǹkan wo lẹ́dẹ̀ ń sọ ẹ ní ẹ gbé ìrírí ayé wá ọ̀rọ̀ at the end of the day ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà lè máa ganu sí. èmi náà lórí Facebook yìí àjókòó síbẹ̀ nínú wọn ní Tókunbọ̀ Abóṣìrìn náà wà tó máa jókòó síbẹ̀ àwa Tókunbọ̀ lè wà bí ẹ̀mẹ́wàá lójúmọ́ Kọ́ra Òbídì iléeṣẹ́ tiẹ̀ ní Facebook tó bá ti wá láàárọ̀ ó mọ̀ lọ sí sùkúl àwa ó mọ̀ lọ sí kìnìkọ̀ àwa ó mọ̀ lọ sí gbá àwa ó wà nínú mọ́tò àwa Nasi Ume gbọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn ráwọn yẹn pé wọ́n ní mental health illness rí bẹ́ẹ̀ ẹni tó wá sí orí tó jẹ́ pé ó ń lo cyberspace ó fi ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí tó ń sọ yìí náà kò yàtọ̀ sí nǹkan tí Kọ́ra Òbídì ń ṣe kò yàtọ̀ sí nǹkan tí Nasi Ume ń ṣe kò yàtọ̀ sí nǹkan tí Sisi Dúpẹ́ Ojú Abẹ Jọjì Rísí Jọjì Gbá Jọjì Kòkó Bàbá Àṣàsùn tó yẹ aṣẹ́wó tó Rebecca gbogbo yín kò yàtọ̀ sí tí ẹ̀ ń ṣe ẹ máa jókòó sórí five hours ẹ̀yin yẹn nítorí pé ẹ wá sọ̀rọ̀ family yín ẹ ní mental health illness nítorí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́ ń ganu sí ẹ ní mental health illness ẹni tó ń sọ̀rọ̀ tiẹ̀ ìyẹn ní oní mental health illness lójú yín. The book of Matthew mi mọ the particular area there is this widow tó lọ ń bá jọ́ọ̀jì Olúwa gbẹ̀san mi lára ọ̀tá mi aṣá máa wá àròjọ́ níwájú jọ́ọ̀jì ọjọ́ kan ṣá jọ́ọ̀jì yẹn gbọ́ ó sì dá láre ó sì gbẹ̀tàn ẹ̀ lára ọ̀tá ẹ̀. ṣé ẹni tó jẹ́ pé ó wá rojọ́ ara ẹ̀ kò rojọ́ ẹjọ́ ara ẹ̀ ló ń rò ẹ sọ fún Lizzy kò dákẹ́ wọ́n nàyàn wọ́n fúnyàn ní kùmọ̀ wọ́n fún ní kùmọ̀ lẹ́yìn because you are not in her shoe. òyìnbó ń pè nǹkan kan ní empathy kò sí bó ṣe lè ní empathy tó that is placing yourself in another person's shoe kó fi lè dàbí ẹni yẹn gangan. tó fi lè dàbí ẹni yẹn gangan kò sí bó ṣe lè ṣe ẹni tí wọ́n nà. There is this olórí àṣírí tí Lizzy ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò sí èèyàn kankan tó mọ̀ yìí pé ó tàn mọ́ àdótòṣì tàbí àdótòṣì ló ń ràn tàbí àwọn tó súnmọ́ àdótòṣì ni wọ́n ń gbé ọ̀rọ̀ sí lẹ́nu. ẹ̀yin tẹ́ ń ganu sọ̀rọ̀ ọlọ́rọ̀ bí irú olórí àṣírí àti gbogbo àwọn èèyàn káàkiri àtàwọn tí Lizzy ti fáyà ṣẹ́ni tí Lizzy bó bá ti fáyà yín yẹn ó máa ń dùn mọ́ gan ó ń dùn mọ́ nítorí pé ó ń fún yín ní ẹgbàá ẹ̀yin náà lè máa rojọ́ ó ti lè rojọ́ jù ó ti lè báyọ̀ jà jù ẹ̀yin ẹ̀ ṣe fi sílẹ̀. Must you go on her page? Must you talk about her? àti ẹ̀bùn kan tó ń ṣe gbogbo ayé ló bá bájà gbogbo kí ló kọ tiẹ̀ ń bẹ̀ tí wọn ò bá dá sọ̀rọ̀ ẹ̀ kí ló máa wá dragẹ̀ sí tó ò bá súnmọ́ tó ò gbẹdú sọ̀rọ̀ ẹ̀ and many of you ni ẹ mọ ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wákọ̀ gé pàtì kan ó pè yàn lágàn ó pè lágàn irú ẹni tó pè lágàn ẹ̀yin ò gbọ́ pé ó pè lólè Ìdúmọ̀tà tó pè lólè pé kó má máa jí nǹkan ní ṣọ́ọ̀bù òun o lébi pé o lo voice ẹ̀ o dẹ̀ ń bọ́ ta ẹ̀ ṣé wọ́n nìkan lo voice ẹ̀ ni tó bá lo voice ẹ̀ 10 years ago tó rí tó dẹ̀ bọ́ ta òṣèlú sọ́mọ́ ó ní right láti sọ fún ẹ pé kó lọ mú voice yẹn kúrò ní orí fídíò tó ṣe nítorí pé kí ni intellectual property ẹ̀ ni ìwọ ṣé wo ò ní ẹnu láti polówó ọjà ẹni o ò ní ẹnu láti polówó ọjà ẹ ìyẹn nìkan ni wọ́n mọ̀ ṣe ó ṣe mú ẹnu ẹ kó fi polówó ọjà ẹ. ìgbà yẹn ní ẹ̀yìn kan látijọ́ tí irú obìnrin yẹn ti dáyé kò sẹ́ni kankan tó fọmọ bú wọ́n pè é lágàn wọ́n fọmọ bú ẹ yé ọlọ́run létí ni ìwọ gan tó sọ yẹn gan do you love her? many ọ̀rọ̀ tí wọ́n ti sọ síyàn many ọ̀rọ̀ tó ti sọ síyàn nígbà tí Àríkẹ́ Gold gbogbo bó ṣe ń bú rákàtà tó ń bú bẹ́bẹ́ tó ń bú tó mọ ìdí ọ̀rọ̀ dáadáa àhesọ ẹ̀kọ́ gbọ́n kankan nígbà tí Àríkẹ́ Gold àwa ta bọ́ síta ta tún àárín yẹn ṣe lélẹ́yìn
tó bọ́ta tó ń fẹ́ fún gbà at the end of the day ó máa ṣe apology ó máa apologize sí Seriki ohun torí pé ẹ ti ń sọ̀rọ̀ tàbí torí pé ẹ ní TikTok page tàbí torí pé ẹ ní followers ìkọ́ ti ẹ̀ wá ẹ̀yin fans mi wọ́n ti lọ́ọ́ yín sọ̀rọ̀ lónìí ẹ̀yin fans mi ọ̀rọ̀ kan ti dé lónìí ẹ wà lórí TikTok for hours ẹ ní mental health illness àbí orí yín pé normal ẹ̀ ń ṣe yẹn ẹ̀yin tẹ́ bá ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ tẹ́ bá gbọ́rọ̀ ọlọ́rọ̀ rù tẹ́ bá gbọ́rọ̀ ọlọ́rọ̀ rù kí ló bá mi dé mo máa ń sọ all the time pé ọ̀rọ̀ Lizzy Ajonrin tí mo gbá ẹnu sí ó jẹ́ kí n rí ayé in another perspective èmi ò ṣe fracas pẹ̀lú ọ̀rọ̀ Lizzy èmi tí Fọlá kọ́kọ́ gbẹ́jọ́ wá bá ní lórí internet tó bá dẹ̀ gbẹ́jọ́ wá bẹ́ẹ̀ definitely ẹni tó gbẹ́jọ́ wá bẹ́ẹ̀ yẹn wàá roko sí díẹ̀ òun ló máa side bẹ́ẹ̀ bá lọ sí church lónìí tẹ lọ bá pastor ẹjọ́ tẹ bá rò fún pastor ló máa fi gbàdúrà fún yín òun ló máa fi sọ fún yín kí pé tí bá lọ bá pastor kí wọ́n sọ pé pastor ẹ gbà mí ní family obìnrin kan ṣoṣo báyìí tí bá ti sọ̀rọ̀ òun ló máa takò mí òun ló máa ṣe gbá òun ló máa ṣe kòkó bá ṣàsùn kìnnìkan ẹ gbà mí lọ́wọ́ ẹ ẹjọ́ tẹ bá rò ni pastor máa fi gbàdúrà fún yín ẹjọ́ tó bá rò ni aláàfáà máa fi gbàdúrà fún ẹ ẹjọ́ tó bá rò òun ni olóògùn máa fi ṣògùn fún ẹ ṣùgbọ́n ọlọ́run arínúróde olùmọ̀ràn kan òun ni ẹlòmíì àgbà irọ́ ṣẹ̀bọ̀ pé ẹlòmíì àparọ́ ó ń parọ́ fún ara ẹ̀ kò ní sòótọ́ o àwọn tó fẹ́ kọ́ bá òun gbẹ́jọ́ yẹn o kò ní sòótọ́ fún wọn o òun náà máa sọ pé wọ́n lọ sí wọ́n gbàdúrà àdúrà wọn ò gbà wọ́n ṣògùn àdúrà wọn ò ní gbà ìṣẹ̀ṣe sì wà níbi tó wà àdàbí sì wà níbi tó wà gbogbo àdúrà tá à ń gbà lórí àwọn ọ̀tá wa àdàbí náà là ń gbà lé lórí nígbà tí Fọlá gbé ẹjọ́ wá sọ́dọ̀ mi tó ní ọmọ mẹ́rin ló ń bí fún aláàjì ààrẹ bọ́ba ṣèlú kò bá òun tọ́jú ẹ̀ biskit lòun lọ ń gbà wí biskit lọ́wọ́ málà káwọn tó lè jẹun biskit làwọn ọmọ òun máa jẹ tí wọ́n máa mú mi ó ṣe voice note yẹn ó gbé fún mi 14 voice notes ló send sí mi but nítorí pé ó mọ̀ ń gbà yẹn pé èmi ò ń sọ̀rọ̀ èèyàn ju 1 week lọ mi ò ní time because I have a day job ó gbé lọ sọ́dọ̀ àwọn tí ò ní day job tó jẹ́ pé agency ni wọ́n ń ṣe ẹni tó bá ń ṣe agency with due respect wọn ò lè ó ní tó bá fẹ́ ra lé tàbí tó fẹ́ gbowó ní bank tó bá sẹ́ pé temporary ni wọ́n pè wọ́n temporary staff casual I have a permanent job tí mò ń ṣe tí mo wà contracted fún by force by fire mo láti lọ agency òní ní Tuesday báyìí wọ́n bá ṣiṣẹ́ kan lónìí wọ́n lè sọ pé àwọn ò ṣe mọ́ fún dídí ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n torí pé mo wà contracted fún iṣẹ́ tèmi mo láti ṣe at least 36 hours a week so mo níṣẹ́ mi tí mò ń ṣe nígbà tí Fọlá gbé ẹjọ́ wá sọ́dọ̀ mi tó sọ pé ọmọ mẹ́rin bisikíìtì làwọn ń jẹ làwọn máa tún lọ gba àwọn bisikíìtì yẹn ni ẹjọ́ ta ni ó máa gbọ́ irú ẹ̀ tí ò ní tara bíamọ́ èmi ní actress Lizzy Ajonrin gba ọkọ ẹ̀ ọmọ mélòó ló bí fún fọkùnrin yẹn ọmọ mẹ́rin mo jà fitafita mo mú Lizzy mo run wógówógó mo bẹ̀rẹ̀ sí ní jà ó fẹ́ fọwọ́ ọlẹ́gbà lójú mi ì tiẹ̀ mọ̀ pé bílọ́níà ni mò ń bá sọ̀rọ̀ mílọ́ ni mo pè mí mọ̀ pé bílọ́ ni mò ń bá sọ̀rọ̀ ìwọ Lizzy ṣé torí o ti lọ́wọ́ lójoojúmọ́ ni mo ń wánu sẹ́gbẹ̀ẹ́ ni mo rànjú ni mo jáyà ni mo ṣe báyìí ni mo tún fi life experience mi ṣóò méjì ni mo ṣe tí mò ń wẹkún mu báyìí tí mo fi ń tọrọ owó fún Fọlá Tinubu káàmọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn wá ká Lizzy láyà lòun náà wá bẹ̀rẹ̀ sí ní lọ sọ́dọ̀ àwọn blogger àwọn tó sún dé ọ̀dọ̀ ìyá mi lẹ́kọ̀ọ́ ní Dublin nìyẹn kò sí èèyàn kankan títí di òní tó ṣe show fún Fọlá Tinubu yàtọ̀ sí èmi tí mo tún ṣe show tí mo máa ń ṣe show fún wípé àwọn kí ló dé tó sọ wípé ọkùnrin yẹn ọmọ mẹ́rin ló bí fún nígbà tó mọ̀ wípé kì í ṣe ọmọ mẹ́rin èyí tó kọ́kọ́ bí fún obìnrin ló mọ ẹni tó ń lóyún fún tó mọ̀ pé o doubt ọmọ tó kọ́kọ́ bí fún aláàjì tó jẹ́ third born yẹn èyí tó tún wá bí last tó jẹ́ 7 months 6 months and some days nígbà tí wọ́n marry tó mọ̀ pé o tún doubt ẹ̀ náà tó wà nínú ilé tí wọ́n rẹ́ǹtì fún ẹ
tí ọkùnrin bíi mẹ́ta tí wọ́n ń bá ẹ̀sùn láàrin oṣù kan ṣùgbọ́n torí pé ààrẹ bọ́ba ṣèlú ẹni tó bá rí Alhaji Lateef tẹ bá wá gentleman to the core kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ẹ wo ẹ jẹ́ kó ń gbé fún dọ̀bọ̀dìyẹsà yìí kí lè ṣe dọ̀bọ̀dìyẹsà ó gbọ́n fẹ́fẹ́ ó ní làákàyè ó mọ ohun tó ń ṣe several ọkùnrin ni àwọn obìnrin gbọ́mọ àlè fún táwọn ọkùnrin yẹn kàn ṣe báyìí tó ń wò tí wọ́n ń wò ọkùnrin kan recently ọ̀rọ̀ ẹ̀ ń jà ràn lórí Facebook yìí ó kàn wo ọmọ tíyàwó ẹ̀ gbé wálé ọmọ mẹ́rin ló ti bí fún mo digress díẹ̀ ni o ó mú first born ó lọ ṣe DNA ẹ̀ ó já sí rọ́ pàbó ló já sí kò sọ nǹkan kan ó mú second born after 2 weeks ó lọ ṣe DNA ẹ̀ lamẹ́ríkà ló ti ṣẹlẹ̀ pàbó ló já sí ó mú third born ó lọ ṣe DNA ẹ̀ pàbó ló já sí ẹlẹ́ẹ̀kẹrin ó kàn dára dákẹ́ kò mú yẹn kò lọ ṣe DNA fún yẹn ó fọwọ́ lé rán báyìí òun àtobìnrin yìí àwọn jíjọ ń gbénu lé for almost 16 years ó bí ọmọ mẹ́ta nínú mẹ́rin kì í ṣòun lòun ní ìgbà wo náà ń bá sùn ibo náà ti ń bá sùn ìyẹn lọ gẹ́ẹ̀ kan jẹ́ tóyìn náà la mọ̀ sí tó wá sórí Oríyọmí kọ́kọ́rọ́ alátẹ tó lóun bímọ mẹ́rin ọmọ mẹ́rin gbogbo wọn máa ń bí gbogbo ọmọ ayé DNA wò kò sí kankan ẹyẹ kan báyìí tó jẹ́ tọkùnrin yẹn ìyẹn tí ẹ wá tún sún mi ìwọ Fọlá kì í wá ń ṣe pé ààrẹ bọ́ba ṣèlú tó ń jà Alhaji Lateef kì í ṣe pé àtìlẹ̀ ló ti fẹ́ ọmọ méjì ló bá lọ́wọ́ ẹ ọmọ méjì ló bá lọ́wọ́ ẹ ọmọ méjì ló bá lọ́wọ́ ẹ nígbà tẹjọ́ ń kíra tẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ òbí kìíní ó dẹ̀ mọ̀ pé kì í ṣe òun nìkan ló bẹ́ẹ̀ sùn ó wò jẹ́ ń gbé fún ó gbé fún kẹ́rẹ́kẹ́rẹ́ òbí kejì jẹ́ ń gbé fún ó tún gbé fún wọ́n bẹ́ẹ̀ sùn náà níbẹ̀ ọkùnrin kan ò tó ẹ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tọkùnrin kan bá wọn sùn àfìgbà tí ọkùnrin kìíní bá tọ̀pù ẹ̀ ní wọ́n tó máa wà satisfied àwọn máa ń ṣe threesome tiwọn secretly ni kò sí bó ṣe bá wọn sùn tó láyé yìí kó máa kí kó kẹ́ wọn kó ṣe bẹ́ẹ̀ ó nígbà tí ọkùnrin kejì bá wọn sùn irú ẹ̀ ní Fọlá nígbà tó gbẹ́jọ́ yìí wá ní 2020 July 25 ló kọ́kọ́ gbé wá sórí internet 4 days after the wedding tó gbé wá ọmọ mẹ́rin ló bí fún ẹ ó dẹ̀ mọ̀ wípé méjì ló ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ méjì tó sọ kò sanwó school àwọn ọmọ yẹn ò lè lọ sí school one was 7 months and the other one was less than 2 years ṣé àwọn ọmọ tí wọ́n sanwó school wọn nìyẹn irọ́ tó wá tà fún wa ẹ gbọ́dọ̀ rí mi agbára ò sí mọ́ dáadáa mo mú Lizzy Ajonrin mo ṣẹ́ mo nà án mo fún ní kúkú mo tutọ́ sí lójú mo fi lẹ́gbà lórí irọ́ tọmọdé wa pa ká dúpẹ́ lọ́wọ́ ọmọ mi àti àbúrò mi Yínká TNT ló máa wá bá mi mọ́mì ṣé ò tẹ̀sí lẹ́ẹ̀kan yẹn ó kù díẹ̀ ká tù mọ́mì ẹ jẹ́ ká tún wò ní báyìí o ẹ jẹ́ ká tún wò ń bí báyìí o ẹ wò báyìí o ọpọlọ yóò ní dọ́bà o mọ́mì listen my victim kìnìkan I listen actively because it's part of my training as a nurse to always listen actively. Thank God I listen actively to Yínká TNT because nígbà yẹn náà lòun náà bẹ̀rẹ̀ nursing ẹ̀ and so I was trying hard to mentor her and so I want to gain her confidence that she will excel in the skill of nursing that she's doing. So I listen to her. I always listen to people. Bá ṣe fojú wò láàrin ọ̀sẹ̀ kan tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe show yẹn lọ́mọ di pé ọmọ méjì ni kì í ṣọmọ mẹ́rin mọ́ ọkọ àkọ́kọ́ tó fẹ́ bàbá ẹ̀ kú kejì náà
bóyá ó sọ pé bàbá ẹ̀ kú ni àbí bàbá ẹ̀ sá lọ sí náà mo sì pàpà gbọ́dọ̀ ẹ̀ kárí. àwo age àwọn ọmọ tí wọ́n ní wọn ò sanwó school ẹ̀ Kálàjì Lateef ò sanwó school wọn. ṣé ọmọ 1 year 8 months máa ń lọ school ní Nàìjíríà tí ìyá ẹ̀ ò dẹ̀ ṣiṣẹ́ tó bá tiẹ̀ máa lọ sílé máìdà ìyá ẹ̀ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ Fọlá Tinubu ò ṣiṣẹ́ so báwo ni ọmọ 1 year 8 months ṣe máa lọ sí school. Secondly ṣé ọmọ 7 months ṣé ó máa ń lọ sí school but because of sentiments ó máa ń bí cloud wa ní Nàìjíríà àti majority of the speakers. By the time tí ojú mi máa là mo ti balẹ̀ jẹ́ mo ti balẹ̀ jẹ́ ilẹ̀ ti rọ̀. ṣé voice note tó send sí mi ní kí n sọ ni àbí àwọn nǹkan míì táwa ń ṣe analysis voice note tá à ń fi Lizzy Ajonrin tá a fi ń ṣe yẹ̀yẹ́. Kọ́lọ́run kọ́ bí Lizzy ṣe dáríjì mi Kọ́lọ́run fúnra rẹ̀ gan dáríjì torí gbà mí ti bá tún rọ̀rọ̀ yẹn màá kọ́ ṣàdédé bú sẹ́kún pé nítorí ẹ̀ ń gbà tí wọ́n gbé ọ̀rọ̀ máa ṣe àyígbèdè ẹni bí kí n bá wọn dá sí àdótòṣì nítorí tí mi ṣe láìkẹ̀ ni bó tẹ̀ ṣe jẹ́ wípé the same cause là ń fight nígbà tí Princess Dámilọ́lá lórí ọmọ tí wọ́n ní wọ́n rape tó ṣe jẹ́ pé the same mi ò like àwọn utterances tó jáde lẹ́nu ẹ̀ òun máa rán ẹ lọ sẹ́wọ̀n òun máa sọ fún ẹ òun fọwọ́ gbáyà báyìí ni tó lọ sí police station òun àti déédé tó ń àtàwọn méjì ní ẹ̀ bóyá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n náà máa faṣọ wọn ya tí wọ́n bá release bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ yá bí mi lórí set up don't get me wrong I didn't say the minor in question lied but that particular kìíní tẹ́ fẹ́ fi mú ọkùnrin yẹn ọ̀rọ̀ tí minor yẹn sọ ó ti ṣẹlẹ̀ bóyá bí 3 or 4 years but nítorí pé ẹ fẹ́ capture ẹ̀ you decided to turn your house into a movie set ìyẹn Princess Dámilọ́lá but nítorí pé mi ò bí ẹ̀dọ́ tó ṣiṣẹ́ gbáyà tó ń ṣe báyìí tó ń ṣe báyìí I was like ṣé nǹkan mi wà ń bẹ ṣá. nígbà tó yá mo reverse mo wò pé ibi tá à ń gbé kéèsì lọ mi ò sí bẹ́ẹ̀ mọ́ mo ti sọ tèmi pé tó bá jẹ́ pé RAPE náà ni nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe kò dáa ṣùgbọ́n nígbà tó wá di pé ká máa ṣe báyìí ká máa pariwo ká máa lọ sí police station tàdé wá ń rí tó ti wá tó wá lọ fáfá mo reverse ìyẹn gẹ́gẹ́ bí àkọ́kọ́ tí mi fi lè dislike ẹ̀ because it can be settled. ti ẹlẹ́ẹ̀kejì ní ipe ó ní lounge tó ti máa ń pimp àwọn ọmọ kan ló ké síta tó sọ ọ̀rọ̀ ó kọ sí orí Facebook yìí ni mo dẹ̀ bá wọn ganu sí náà pé this girl tó wá sọ̀rọ̀ yìí ipe ní ọ̀dọ̀ àdótòṣì ṣẹpẹtẹ́rì o lounge ẹ̀ ni wọ́n ti pimp o fọkùnrin o mo sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà yẹn náà ọ̀rọ̀ tí mo sọ nípa ẹ̀ ó go viral ó jẹ́ ìkejì. ẹlẹ́ẹ̀kẹta ni ti kéèsì Mohbad tí àdótòṣì túbọ̀ síta tó rọjú tó dárúkọ Naira Marley tí Naira Marley tó bá jẹ́ pé kò gbé níbi tó wà secured wọ́n á ti jó ilé ẹ̀ bí wọ́n ò tiẹ̀ rí pa wọ́n á ti jó mọ́tò ẹ̀ wọ́n á ti even at now gbọ́ pàápàá rabaraba ẹ̀ ṣì ń bọ́ ọmọ yẹn tó lánú ẹ̀ èèyàn ló bí Naira Marley now. Don't get me wrong, don't get it twisted. There is what is called the real evidence, eyewitness evidence, and there is what is called circumstantial evidence. The fact that 2 people have loggerheads. Tell your colleague wà ní position of power. Ìyẹn Naira Marley àti Mohbad ni mo sọ̀rọ̀ nsìn. Tí kan jọ̀gá tí gbogbo èèyàn dẹ̀ mọ̀. Tí kan wá fẹ́ pull out ní àmà show ẹ. You know, ọ̀gá àtọmọṣẹ́ bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn. Even nínú iṣẹ́ ìránṣẹ́ ó ń ṣẹlẹ̀. Tí ẹni tí wọ́n tó wà lábẹ́ tó bá rí pé àwọn èèyàn wọn ti fẹ́ máa gba ti ọmọ abẹ́rùn pé bóyá ó ríran tàbí ó lè sọ àsọtẹ́lẹ̀ tàbí ó lè pe àdúrà táwọn èèyàn máa ṣe pé ọ̀gá ìyá bẹ̀rẹ̀ sí ní ṣe lára. Ó lè gbé kúrò ní city kó gbé lọ sí oko irú ẹ̀ ṣẹlẹ̀
ní redemption kí ló ti ń pè Redeemed Christian Church of God lẹ́nu ọjọ́ mẹ́ta ní City of David ó máa ń ṣẹlẹ̀. So nígbà tí irú ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ láàrin Naira Marley àti Mohbad níjọ́ tí Mohbad máa ṣaláìsí Sam Larry ò sí ńbẹ̀. Sam Larry ò sí ńbẹ̀, Naira Marley ò sí ńbẹ̀, right? Látijọ́ yẹn dẹ̀ ní wọn tí rí trace dáadáa pé àwọn ló wà ní ọ̀rọ̀, but this secretary came out again. Tó bá jẹ́ pé ibi tí ó wà secure ni Naira Marley ń gbé àti máa ṣe wọ́n tí ó wà lọ́sípítù bóyá wọ́n hàn gẹ̀ẹ́sẹ̀ tàbí wọ́n hàn tàbí ilé ẹ̀ ti jó. You understand? Níbikíbi tí wọ́n wá ti ń sọ̀rọ̀ Liz tí ẹ̀ bá ti ẹ̀ fẹ́ gbàgbọ́ tí àṣírí olórí àṣírí tó ṣẹlẹ̀ níjẹta oníkọ́ ni àṣírí ti ń sọ̀rọ̀ Lizzy tí Lizzy ò sọ̀rọ̀, oníkọ́ ló ti ń throw shade tí ó sọ̀rọ̀. Nígbà tí Lizzy wá dá lóhùn lánàá ta lárí tó jáde ní gọ̀ǹbó ń bẹ̀ ṣẹpẹtẹrì ni o ṣẹpẹtẹrì ló yọjú ní gọ̀ǹbó látọjọ́ tí olójú dúdú ti ń polówó ilẹ̀ fún látọjọ́ tí olójú dúdú tó ti ń polówó ilẹ̀ fún ejò tó ṣe jẹ́rì ṣe rí ṣẹpẹtẹrì ń bẹ̀ kò sí ń bẹ̀. Níjọ́ tí Lizzy decide lásán pé olójú dúdú dẹ̀ bá polówó á ní ẹ má lọ ralẹ̀ o ẹ má ralẹ̀ lọ́wọ́ Lizzy o ṣé wọ́n ṣe ń ṣèpolówó ọjà nìyẹn. Wàá máa dárúkọ èèyàn kan wàá máa fi favour èèyàn kan. Nígbà tí ó dẹ̀ wá ń dárúkọ ọmọ yẹn tó ń dárúkọ ẹ̀ wá wò pé wẹ́ ẹni tó ń polówó ilẹ̀ fún tí yẹn náà dẹ̀ lè sọ pé ẹ jọ̀ọ́ ó tọ́ ni mo gbé ìpolówó fún yín ó tọ́ ni mo gbé ìpolówó fún yín ṣùgbọ́n mi like bẹ́ẹ̀ ṣe ń bá mi pa ìpolówó yẹn mi like bẹ́ẹ̀ ṣe ń bá mi ṣe ìpolówó yẹn dẹ̀ ṣe ìpolówó ní ọ̀nà tó tọ́ tí yẹn náà lè sọ bẹ́ẹ̀ yẹn náà inú ẹ̀ dùn ṣé mo àwọn èèyàn máa ń like irú nǹkan bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ náà dùn lábẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí Lizzy wá jáde fún ejò tó ṣe ṣẹ́rì àti alápàtà Májídùn tó fi ìbọn fọ́ ní ẹpọ̀n tó wá jáde tálá máa rí ní ọ́fíìsì ẹ̀ níjọ́ kẹta ṣẹpẹtẹrì àti Fọlá Tinubu la kọ́kọ́ rí làbá tí wá rí ṣẹpẹtẹrì náà ilẹ̀ tòun nìyẹn ń bẹ̀ yẹn ilẹ̀ tòun wà ń bẹ̀ yẹn ilẹ̀ yẹn wà ń bẹ̀ yẹn you know ó ṣe jẹ́ pé ní fi ara hàn kí Lizzy tó dá àwọn lóhùn ń nàyàn yin lẹ́gba wo onígbaná abuké onígbaná nígbà tí ṣẹpẹtẹrì tó fẹ́ ganu sọ̀rọ̀ àwọn onífracas kò rí nǹkan míì fi sọ̀rọ̀ àwọn onífracas heartbeat ẹ bá mú bra heartbeat oh kìnnìkan ó fẹ́ jà ó fẹ́ ganu sọ̀rọ̀ ọlọ́rọ̀ Lizzy Ajonrin kò dé ń ganu sọ̀rọ̀ ẹ̀ ìgbà tó wá fún lòun náà wá fún ẹ with full force nígbà tó dẹ̀ wá fún ẹ with full force ara máa ní yín ara máa ta yín ẹ wá ní ara máa ní yín ara máa ta yín ẹ wá ní ẹ sọ fún Lizzy kó má sọ̀rọ̀ mọ́ ẹ sọ fún Lizzy kó má sọ̀rọ̀ mọ́ nígbà tí ò bá sọ̀rọ̀ kí ni kó ṣe tí ò bá sọ̀rọ̀ kó máa ké tí bàbá Àjèṣà tóun náà bá ní péèjì ńjọ́ kìíní àná kó tó di pé ó bọ́ sílé ẹjọ́ tóun náà ti ń pariwo báyìí lọ́rọ̀ ṣe rí o bó ṣe rí leléyìí o ní bára wa ń bi tá a wà òun nìkan ló ń dá nìkan jẹ̀yà ẹ̀ nínú prison báyìí òun ni kàríà ẹ̀ tó wà at stake tó bá dé yóò wá ṣe show á wá ṣe òun náà wá àwọn fáǹsì ẹ̀ wọ́n á dáwó fún òun náà wá ṣe fíìmù òun tójú ẹ̀rí lálágbọ́n àwọn náà wá tí alágbọ́n olè kìnnìkan
òun ràdó tó ṣì lálágbọ́n ṣẹpẹtẹrì ìbẹ̀ lálágbọ́n àwọn ayákìlà ìbẹ̀ lálágbọ́n àwọn ganusi ìbẹ̀ lálágbọ́n bàbá Ìjẹ̀ṣà yóò wá sọ sítórì ẹ̀. Lizzy Ajonrin lọmọ bíi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ tí ẹ bá fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ẹ má wò ó tẹ bá ti rí ẹ gbójú yín ẹ lọ sí another place. This lady will come out every day to come and do analysis of what the so-called failed actress that failed in everything, except for bó ṣe fọwọ́ gbo bó ṣe ń tọrọ owó gbogbo nǹkan pátá ló fẹ́ ṣùgbọ́n bó ṣe ń tọrọ owó yẹn wọ́n ṣe máa fi situation oní situation tó ti máa manipulate ẹ̀ tó máa sọ́ di tara wọn tó máa gbowó. Kò sí èèyàn kan nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé Lizzy Ajonrin sọ̀rọ̀ jù tó bọ́ síta tó wá castigate tẹ́ ẹ lè gbarú ẹ̀. Ọ̀rẹ́ mi ń bọ́ ta mi ṣọ̀rẹ́ ẹ dẹ̀ fẹ́ kí n máa kí ẹ fẹ́ kí n máa bá sọ̀rọ̀ ẹ fẹ́ kí n máa rẹ́rìn sí. Lizzy Ajonrin is a realist. Bó ṣe rí ló ṣe máa sọ. I'm a free spirit. Ẹ fẹ́ kó sọ̀rọ̀ ẹ dẹ̀ fẹ́ máa nà. Nígbà tí olórí àṣírí tó sọ̀rọ̀ tí Lizzy bẹ̀rẹ̀ sí ní fún lésì padà ta la rí tó jáde nígẹta ṣẹpẹtẹrì la rí o ṣẹpẹtẹrì la rí lórí TikTok tó jáde. Wọ́n mọ̀ bó ṣe ń connect ara wọn through makeup artists, through àwọn tó ń wégele fún wọn, through àwọn tó ń bá wọn ránṣọ, through àwọn tó ń dress fún wọn, through àwọn tó ń bá wọn ṣiṣẹ́. Wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ganu sọ̀rọ̀ lọ́rọ̀. Talari tó jáde wọ́n lé tó bá wá ń sọ fún yín pé gbogbo ọ̀rọ̀ ọ̀hún ẹni tó wà ń di ẹ̀ nìyí ṣẹpẹtẹrì àdótòṣì ló wà ń di ẹ̀ ìgbàgbà ẹ̀yin ò fẹ́ kó sọ̀rọ̀. Ẹni tí ò bá ti fẹ́ kó sọ̀rọ̀ kó má lọ sórí page ẹ̀ wọ́n ní tí mo wá já yín lálẹ́ yìí nìyẹn torí ẹ má ṣe pọ́nrọ̀ mi pọ̀ ohun tí mo wá sọ fún yín nìyẹn ẹ dẹ̀ má wàá bá mi. I love Lizzy. Oh mommy, I really love her. Really? Oh mommy, I love her. I've been following her since the day she was dancing. Just tell her mom to go back to her dancing way. Oh, I really love her. Dancing yẹn ló máa dancing. Ibi ìjọ tí mo jó lánàá yan ara lóró mi ìyá ògùdọ̀gbọ́n bàbá ògùdọ̀gbọ́n yànkè ìjọ yìí ló jó tẹ́ ẹ fi relé pàṣẹ tẹ́ fi bẹ̀rẹ̀ sí ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe fún. Àbíjọ́ ìkọ́ lójó kó wá padà síbi ìjọ tẹ́ ẹ ti mú. Are you for real? Ṣé wá ìmí ni? Ìjọ yìí ó kúrò fún yín ẹ ó ya fíìmù ẹ ló disappear ó kúrò fún yín ó wá lọ ń taṣọ ó ń jó bẹ́ẹ̀ ló ń jó mọ́lẹ̀ ẹ kọ́kọ́ alájà bling bling alájà shiny kò dá yín lóhùn ó ṣàǹjó ní jó ló ń kúrò bọ́ọ̀dì ló máa lọ sílẹ̀ tó ló máa change glasses ló máa change oríṣiríṣi àbáyà. Ibẹ̀ kọ́ lẹ ti mú tó ti lọ sí Saudi tẹ́ ló gbé àtìkè ṣé ibẹ̀ kọ́ wọ́n mi tell her to be dancing ṣé kò ń johnson náà ni. Ọmọ mi tell her she talks too much. I'm just worried about her mental health. Worry about your own mental health and leave her alone. Òní yìí ó sì show àwọn vitamins tóun máa mu tí òun ibi tóun máa kó sí ni ó sì show yín lónìí àwọn vitamins tóun máa mu àwọn tíì tóun máa mu calming tea tíì tó jẹ́ pé máa lè dóyọ ọkọ ẹ̀ dáadáa oríṣiríṣi slimming tea oríṣiríṣi tíì tó máa jẹ́ pé ó máa jẹ́ kí tọ́bí ẹ lọ sílẹ̀ tíì tó máa jẹ́ pé ó máa jẹ́ kó wà honey gbogbo ẹ̀ ló sì fi hàn yín lónìí. You are worried about somebody's mental health, somebody that is a billionaire. Ṣé owó ni o tó bá ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣé owó ni o ní láti fi tọ́jú ara ẹ̀ ẹ̀yin ń worry nípa ẹ̀ dẹ̀ máa lọ from one platform to the other ẹ̀ ń gbọ́ bí wọ́n ṣe ń bu ẹ̀ ní kó má sọ̀rọ̀ mọ́mí ẹ̀ ní kó má sọ̀rọ̀ tí ẹ ti pọ̀ jù gbogbo èèyàn ló ń bájà ẹ̀yin ò ṣe sọ fún àwọn gbogbo èèyàn yẹn wípé kí ló kàn wọ́n nínú ọ̀rọ̀ family ẹ̀ àbí kì í ṣọ̀rọ̀ family ẹ̀ ló ń sọ ni ọ̀rọ̀ family ẹ̀ ló wá sọ gbogbo àwọn èèyàn irú olórí àṣírí yìí ẹ ṣe sọ fún pé kí ló kàn bẹ́ẹ̀ irú aṣíwájú 1 2 3 or 43 ẹ ṣe sọ fún thank you Fọláṣadé ẹ ṣe sọ fún pé kí ló kàn ẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n pè é lágàn mo ní sálá wọ́n pè é lágàn tó ranjú bọ̀ is Lizzy alone ló kọ́kọ́ máa pè lágàn
ẹ̀yìn ìgbà tí Lizzy sọ fún pé lágbájá o mi láì bó ṣe ń lo voice mi ó ń ṣọ̀rẹ́ mi ò fẹ́ kó lo voice mi mọ́. The next thing tó máa sọ ni pé ṣebí àwọn 1001 people ló ń lo voice yẹ báwo ló ṣe máa ní kí n má lo voice yẹ mọ́. Ìwọ olè ìdúmọ̀ta yẹn náà wá fi nǹkan tó ń dùn ó fi gún ní kẹ́sẹ́ gbà ilẹ̀ yẹn ọ̀rẹ́ wa jáde. ní ọlá alájà Muhammadu ní ọlá alájì Muhammadu lọ́lá sálàlá alẹ́ wa sálàm lọ́lá Jésù Kristi lẹ́wú gàgà ìkàkọ́ ló máa dá ìkàkọ́ ló máa rojọ́ ìkàkọ́ ló máa dá ìkàkọ́ ló máa rojọ́. ní orí show mi tí mò ń ṣe ń bí báyìí mi ò tí ì gbìyànjú kankan àwọn kan ti wá síbẹ̀ tí wọ́n ń bú mi tí wọ́n ń ṣépè fún mi tó bá wùwà ìpè àmọ́ ẹ tó bá wùwà àdúrà láì gbàdúrà fún mi àdúrà àmọ́ mi Ọlọ́run tú àṣírí yín fún mi ní ojú oorun àti ní ojú àlá kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe àdàbí tí mo bá ganu sí ọ̀rọ̀ yín tí kì í bá ṣe wípé ẹ kọ́kọ́ wá ganu sí ẹni tí mo fẹ́ràn tí màá dẹ̀ wá sọ pé ẹ̀yin náà bíi di ti yín ṣe rí leléyìí bíi di ti yín ṣe rí leléyìí àwọn òkín dédé àkín kọ́kọ́ wá fún yàn. show tí mo ń ṣe is sequel to the show tó ń ṣe tó explain tó tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé I am involved right from the beginning. Fọlá ló gbẹ́jọ́ wá bá mi tó dẹ̀ kó voice notes fún mi but nítorí pé ó mọ̀ pé láàrin ọ̀sẹ̀ kan ẹjọ́ tèmi á ti tán mo níṣẹ́ mi ó wá lọ gbé fún àwọn oní part 1 to 1 billion tó jẹ́ pé wọn ò níṣẹ́ ṣọ́ọ̀bù wọn wọ́n gbà fún wọn ní ọjà tó wà ńbẹ̀ wọ́n kó síbẹ̀ fún wọn ní àti ẹni tó jẹ́ pé truck driver ẹ̀ẹ̀kankan tó bá ríṣẹ́ á gbà èyí tí ò bá ríṣẹ́ kò ní gbà á. So they are on Facebook 24/7 unlike me tí mi ò kí ń ṣe tó jẹ́ pé Facebook kọ́ níṣẹ́ mi ìyá alágbòdo green Facebook níṣẹ́ kò níṣẹ́ méjì Facebook níṣẹ́. How are you darling? You didn't buy anything for mommy today? Oh, you see him laughing. Welcome darling. So tọ́wá gadu sí náà fi sọ di iṣẹ́ wọ́n ti ríṣẹ́ ṣe ìgbà yẹn dẹ̀ ní Facebook ń san 10 tó bá ní 10,000 views báyìí $50 ni náà pọ̀wọ́ náà pa $14,000 a month kò jẹ́ kó kúrò ńbẹ̀ náà bẹ̀rẹ̀ mo wá wò pé ṣé aláàjì mi kan ní gbogbo Nàìjíríà ló fẹ́ yàwó kejì tàbí fẹ́ yàwó kẹta tí àkọ́kọ́ wáìfẹ̀ àkọ́kọ́ tó ti kọra lẹ̀ ó ṣẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ níwọ̀nba tó lè ṣe ẹlẹ́ẹ̀kejì wọ́n ti kọra lẹ̀ ìyẹn ti lọ rì má rì débi pé ẹ wá bẹ̀rẹ̀ sí lọ interview gbogbo family lẹ́wà sọ diṣẹ́ whereas ìyá ti yín náà ó náà gbọ́kọlọ́kọ ni náà gbádé bíi pé náà ṣe gbọ́kọlọ́kọ ìyá ti yín náà gbọ́kọlọ́kọ ni àwọn ọmọ tí ọkùnrin tó fẹ́ ìyá ti yín bí ti ẹ̀jẹ̀ kó àti àkọ́kọ́ tọ́kọ́ bí sà ẹ̀jẹ̀ káwọn yẹn súnmọ́ wọn tẹ́fẹ́ lẹ́lé wọn ìyá wọn nìkan ló gbọ́ bùkátà lórí wọn táwọn ọmọ yẹn fi yà tó fi là. despite gbà pé kì í ṣe bàbá yẹn níyà yín bí yín fún orúkọ bàbá yẹn lẹ̀ ń jẹ́ nígbà tẹ́ tún débi ẹ̀ tún kúrò mọ́ bàbá yẹn débi pé wọ́n mú yín kúrò wọ́n mú yín lọ sí foster house ibi tẹ́ burú dé nìyẹn ẹ̀yin ò rí yẹn kò síyàn kankan tó táìtù ẹ̀ ní Fọlá Tinubu why did you lie on Alhaji Lateef àbálọ àbábọ̀ ọmọ tó jẹ́ 1 year 8 months ọmọ tó jẹ́ 7 months nígbà tí Lizzy Ajonrin àti Alhaji Lateef tán márì wọ́n ní kẹ́ lọ ṣe DNA ẹ bẹ̀rẹ̀ sí ní sá bíi tìyàwó Mohbad di ọ̀la gbogbo ẹni tó bá ti kọ̀dí sí ọ̀dọ̀ Adótòṣì ẹ ṣe DNA àwọn yẹn dẹ̀ lọ ṣe DNA wọ́n rí àwọn nǹkan kan tó ṣàṣe kínní kan wọ́n rí pé even àwọn ọmọ méjì yẹn kì í ṣe tàlájì nígbà tó wá bá mi tó ní Alhaji ò san school fees àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ tó bí yàrá kì í ṣe àwọn tó bí àwọn family tó bí àwọn ọmọ yẹn fún ó gbé wọn wá sórí íńtánẹ́ẹ̀tì dọ́là àwọn family tó bí first born ẹ fún tí bàbá first born ẹ ti kú àwọn tí wọn ní family ni
tí wọn bá ní ìwọ ò lè ṣiṣẹ́ ni ẹni tó bí second born ẹ fún tóun náà bá ti kú ṣé kò ní family ìyẹn gan ló jẹ́ kó lè kó tó máa mú ẹ kó ṣiṣẹ́ tí wàá fẹ́ fi tọ́jú àwọn ọmọ ẹ bó tó ò níṣẹ́ chewing gum kò sí chewing gum ló wà jù sẹ́nu níjọ́gọ́ tó ń bá mi sọ̀rọ̀ ṣe ló ń jẹnu bí màálù owó ló wá sórí internet tí bá ti rí 400,000 tí mo máa fi sanwó ṣọ́ọ̀bù máa máa sùn síbẹ̀ èmi àtàwọn ọmọ mi máa máa sùn sínú ṣọ́ọ̀bù máa máa tagbórógbó ní ṣọ́ọ̀bù inú ṣọ́ọ̀bù lèmi àtàwọn ọmọ mi máa máa gbé. Fọlá Tinubu owó tí èmi nìkan raise fún ẹ ó ju 400,000 lọ ọlọ́wọ́ gbọgbọrọ òun náà raise owó fún ẹ gẹ́ẹ̀lì òkè ọ̀hún ìyẹn tiẹ̀ wá mú ẹ ṣiṣẹ́ ni the first money tí gẹ́ẹ̀lì òkè ọ̀hún máa kọ́kọ́ gbé fún ẹ was 2 million o rí nǹkan kan tó jẹ́ wípé o máa tí internal rate of return ẹ máa fast ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ kárakára nǹkan bí oúnjẹ ló máa tà tó bá tètè máa double wọ́n pe woman kan ní upper woman ní orí Facebook yìí rice àtẹ̀wà sísè ló ń tà ní Benin àwọn orí Facebook wọ́n máa ti sọ di èèyàn ńlá wọ́n á ní mo fẹ́ ṣe birthday mo á fún ẹ ní 200,000 ló bá mi ṣe rice kó gbé lọ sí ọjà ṣáàbà fún gbogbo àwọn tó fẹ́ wá jẹun bí upper woman yẹn bó ṣe ń lọ rán títí di òní nìyẹn upper woman rice àtẹ̀wà àtẹran ló ń tà another man àkàrà graduate ni tó ń dín àkàrà ní orí TikTok òun náà má ti lọ fáà àwọn mélòó náà máa ní kí Fọlá Tinubu pín bra fún irú àwọn iṣẹ́ oníbra yẹn kì í gbéyàn débi kì í tètè multiply àwọn ọ̀lẹ ló máa jókòó sí irú iṣẹ́ yẹn orí èékánná ò lè lọ ṣe orí makeup artist ò lè lọ ṣe ò lè kọ́ bí wọ́n ṣe ń wé gèlè kó máa kọ́ fast one ló fẹ́ máa ṣe wọ́n náà máa sọ ẹ́ di actress wọ́n ti sọ ẹ́ di actress o à ń retí kó wá kọ story kí ìwọ náà kò ní ọ̀pọ̀ àwọn tó máa ń báyọ̀ ṣe àwọn yẹn òun tètè rọ́wọ́ mú ìwọ náà ti rí sìn pé wọ́n tètè rọ́wọ́ mú ṣùgbọ́n àwọn tó jẹ́ pé producer executive producers ni wọ́n àwọn yẹn gangan tí wọ́n bá delete gbogbo fíìmù ẹ̀ dànù bẹ́ẹ̀ ṣe delete Lizzy Ajonrin dànù gbogbo fíìmù ẹ̀. ẹ̀yin tí ẹ bá mọ nǹkan kan ẹni kó má sọ̀rọ̀ mọ́ kò ní sọ̀rọ̀ ṣẹ́nu yín ló fi ń sọ̀rọ̀ ni mo wá béèrè lọ́wọ́ ẹnìkan lónìí mo ní ṣé ṣọ́ọ̀bù yín ló ti wá rojọ́ ó ní rárá ṣé ẹ rí kó lọ rojọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ó ní rárá ṣé ẹ rí kó wá sílé mi wá rojọ́ ó ní rárá nígbà tí mo wà ní Nàìjíríà tí mo ń jẹ oyè ní àlárì tó wá sálárì ṣé ẹ rí tó rojọ́ ń bẹ ó ní rárá mo ní ṣé ẹ rí tó rojọ́ ní àwọn bóyá ó wà pàtì kan bóyá bírú pàtì Pàṣọ ẹ wá rí tó rojọ́ ń bẹ wọ́n ní rárá mo ní bó ló ti rojọ́ wọ́n nínú ilé ẹ̀ tàbí ọ́fíìsì ẹ̀ mo ní kí wá ní problem tí èèyàn rojọ́ nínú ilé ẹ̀ òun ní problem tí tẹ̀lé kó má rojọ́ mọ́ ẹ ṣe sọ fún Kọ́ra Òbídì kó má ṣó àwọn gbàgbọ́ tí kóòtù ní kíkọ́ra má ṣó àwọn ọmọ ẹ̀ mọ́ ó sì ń ṣó wọn kábíyèsí tí èsì tó wá tó ti di American citizen tí gbogbo ìka ló máa ṣó àwọn ọmọ. kí ló dé tó jẹ́ pé ẹ̀yin èèyàn ẹ kàn máa stereotype èèyàn ṣá ẹ stereotype ẹ bó máa ń jà ẹ rí kó lọ jà nílé onílé ẹ̀yin lẹ máa gbé lọ sí court ẹ̀yin lẹ máa fọlọ́pàá wá gbé ẹ̀yin lẹ máa wá sílé ẹ̀ lágànjọ́ òru ta lẹ́ni tẹ́rí tó ti wá sọ pé Lizzy wá sílé òun lọ́gànjọ́ òru ó wá fọlọ́pàá mú òun. talẹ́ni tẹ́rí ẹ̀rí ọ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ fẹ́ kó dákẹ́ kẹ́ ẹ lè gun ní kẹ́sẹ́ pa kò lè dákẹ́ máa pa fún yín ní reason kan tí ò fi lè dákẹ́ kẹ́ ẹ dẹ̀ máa bá mi pé kó dákẹ́ mọ́ tí ẹ̀yin ò bá ti fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ wà capas ẹ dẹ̀ máa mú ọ̀rọ̀ ẹ̀ kéèyàn kan tó bá wá síbẹ̀ tó bá mú ọ̀rọ̀ ẹ̀ kan wípé orí tó bú èèyàn kan ó wá fi sọ̀rọ̀ tó bá gún ẹ àrùn ẹ wọ́gọ́wọ́gọ́ àwàgùn á dẹ̀ àtúbà fẹnu sí torí ẹ̀ ní mọ̀dí ọ̀rọ̀ ìdí tí ọ̀rọ̀ Lizzy yìí mo wà involved Fọlá Tinubu ló gbé kéèsì ẹ̀ wá bá mi èmi tó kọ́kọ́ gbé kéèsì fún lórí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn Gistlover nígbà tó gbowó lọ́wọ́ Gistlover tó kúrò lọ́jọ́ Gistlover ó tún gbọ́ pé àwọn kan sọ̀rọ̀ lórí Facebook wọ́n lè bá yàn raise owó ó gbé wá bá mi reason tó fi wá bá mi ní pé ó gbọ́ pé first husband mi ti kú ó mọ̀ pé máa buy into it tó bá sọ fún mi pé ẹnìkan tó ń bímọ fún náà ọkọ ẹ̀ ti kú mo sì buy into it ni lèmi náà sunkún bí egbére ni mo wá kú mu ẹ bá mi sọ̀rọ̀ fúnfẹ́rẹ́ lèmi náà ké ni mo ń sunkún
wọn gbé fún wọn rí fídíò tí mo ti ń sunkún yẹn kọ́kọ́ ti $1 rí wọn rí kọ́ọ̀tì àfi bí tí mo ti ń bú Lizzy Ajonrin òun lẹ̀ ń gbé kiri tẹ́ ń kọ́ọ̀tì kiri nítorí pé kí ni ẹ kàn fẹ́ ẹ rò pé ẹ fẹ́ bà tiẹ̀ jẹ́ nígbà tó ń jó tẹ́yìn fẹ́ràn yẹn tó ń jó tó máa jó mọ́lẹ̀ tó máa jó sókè tó máa jó mọ́lẹ̀ tẹ́yìn fẹ́ràn yẹn tẹ́yìn mu kò ráyè think kò focus ṣe nígbà tí ò jó mọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní mú yín tó fún yín lésì padà tó bá wá sùn àwọn ogun ọ̀run wọ́n wá gbé wá síwájú ẹ̀ báyìí next step nǹkan tó máa ṣe ni rìn síbi báyìí tó bá rìn síbi báyìí tó bá ṣe nǹkan báyìí ilé á di nǹkan báyìí fún ẹ lẹ́yìn ìgbà tí òjò mọ́ òun ló call back small nígbà tí òjò 24/7 ẹ ti rí oníjó palongo ìjọ tí mo jó lánàá yan bàbá ọgbọ́dọ̀ gbọ́ yan ìyá ọgbọ́dọ̀ gbọ́ gbogbo ara ló ń ro mi tí ò ti bá yín jójó wèrè mọ́ tí ò jójó wèrè fún yín lẹ́yìn ìgbà yín ló call back small má sọ̀rọ̀ ọba small ó di California Paradise City inú bí yín ẹ sì tún sọ pé ẹ sọ fún kó má sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn ló di cottage ní Alaka àti Mọ́níyà òun ló di cottage ní Ọ̀yọ́ State àti ní Alaka àti Mọ́níyà èwo láwa máa ṣe nínú méjèèjì ṣé ijó yẹn náà láṣì máa bá yín jó kẹrọ padà lọ sí Kọta níbi tó ti lọ rẹ́ǹtì ṣọ́ọ̀bù nígbà tó ń jó fún yín tẹ́ gbogbo yín láìkì yẹn ó rẹ́ǹtì ṣọ́ọ̀bù ni nígbà tó wá ń sọ̀rọ̀ tí ẹ̀ láìkì ó ní estate fúnra rẹ̀ ni èmi dẹ̀ kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́yọ̀ nílé reply comment sometimes it's like that àríyìíkẹ́ sometimes it's like that it's Facebook it's not from me sorry my dear nígbà tó ń jó tó máa jọ mọ́lẹ̀ ó rẹ́ǹtì ṣọ́ọ̀bù ni ṣùgbọ́n gbà tí òjò mọ́ tó dá ọ̀tá lóhùn tó wá ń dá yín lóhùn tó fi ìṣẹ̀dá yín èyí tó yẹ kẹ́ ẹ fi níláárí gbogbo ẹ̀yin tẹ̀ ń ganu sọ̀rọ̀ ẹ̀ àtẹ̀yin tẹ̀ máa ganu sí lálẹ́ àtẹ̀yin tẹ̀ máa ganu sí lọ́la àtẹ̀yin tẹ̀ tó máa ganu sí tó ń fi ìṣẹ̀dá yín tó yẹ kẹ́yin fi láyọ̀ tó wá lọ́hùn tó ń draw ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ó wá dẹni tó ní California Paradise City tẹ bá rí níjọ́ tó fi bí California Paradise City tó ṣe rí hàn mí mo fẹ́ lè bẹ́gbẹ́ tẹ bá ń gbọ́ olówó ó kọ́kọ́ sanfi gbogbo títì ó sanfi gbogbo bẹ̀yẹ kò tí sanfi láàfẹ̀ tán o mi ò ń wò yín bọ̀ gbogbo ẹni tí bá ti block mo block ẹ̀ tí bá ti rí tó fi rẹ́ẹ̀dẹ̀ ìdí sí kìíní ẹ̀ báyìí mo ń block lọ nìyẹn ìfẹ́ gbọ́ ọ̀kan tó sọ ò lè rí mọ́ ẹlòmíì nínú àwọn comment kéékèèké tẹ̀ ń ṣe ẹ mọ̀ pé mò ń lo ògo yín mo máa ń sọ àdàbí tí n bá wá sórí péèjì wá kọ̀kọ̀ kúkọ tí mi ò bá ti wá sórí péèjì wá kọ̀kọ̀ kúkọ tó bá wá síbí báyìí àdúrà tí n bá sọ fún ọlọ́run máa gbà pé ọlọ́run ẹ rí mi o mi ò wá sórí péèjì ẹ o mi ì mọ péèjì ẹ ó dẹ̀ wá síbí ó wá ń ṣépè fún mi ó wá ń bú mi olúwa ẹ bá ń fọ́ lójú ẹ̀mí ẹ má jẹ́ kó rí jẹ ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀ kan dààmú ẹ má jẹ́ kó jèrè àwọn ọmọ ẹ̀ tí wọn náà bá sọ bẹ́ẹ̀ fún mi àdàbí tí mo ti fi sí yẹn láti mi ìbádé péjì rí tí mi dẹ̀ type nǹkan tí mi wá type nǹkan sórí kíní yẹn báwo ni èpè tó fẹ́ ṣe fún mi ṣe fẹ́ mọ́ mi àdúrà èpè tèmi bá ṣe fún ẹ ló máa mọ̀ torí pé o ti trespass lọ́dọ̀ mi. tèmi àti ẹ pẹ̀lú comment yẹn tá a bá lọ sílé ẹjọ́ wọ́n máa bèrè lọ́wọ́ ẹ̀ has she been to your page no when she was talking did she invite you personally no then why did you type that rubbish on her page wọ́n lè má ju ẹ̀sẹ̀ wọn ọ̀tá fún ẹ ní caution we don't do it again the next time we see your comment on her page then we'll know what he's going to do to you. wọ́n kàn sọ yẹn literally ni bó ṣe rí náà nìyẹn let us maintain our lane if you cannot leave Lizzy alone and you want to get money out of her to the feel pé tí bá ganu sọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn máa wá fún mi ní gift lórí TikTok tàbí TikTok á sanwó fún mi torí pé viewers mi ti dé stage kan ṣé mo kó jẹ nínú ọlá ẹ̀ ni ọlá ẹ̀ tó jẹ yẹn tó wá fi ṣe ìbàjẹ́ tó jẹ́ pé lórí page ẹ̀ wọ́n ṣépè fún níbẹ̀ ni gbogbo èpè tó ń ṣẹ́ fún lórí page ẹ̀ yẹn á wá jẹ́ títì ẹ̀ ò wá ní gbádùn owó yẹn ò ní gbádùn ọlá yẹn inú àìsàn àti ìnira ló ti máa lórú ọlá bẹ́ẹ̀. àti wọ́n tó bá láǹfààní láti lè béèrè pé kí ló farú nǹkan báyìí
ìrọ̀lẹ́ pa omi wà ń bí tó o béèrè tó o kọ̀ rò pé o gbọ́ nǹkan kan o wá fẹ́ ganu sí ìyá jẹ́ wàá jẹ ìyá wàá jẹwé ìyá it's not done. wọ́n rú olórí àṣírí yẹn tó o bá fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ you will be objective. ẹni ẹ̀ sásí o ẹ̀ mọ̀yọ́ kankan o I'm not a fan of Lizzy ìrọ̀lẹ́dẹ̀ ń pa I'm not a fan of Lizzy I'm not a fan of Adotoshi tanari lórí péjì yẹn thank you Lizzy Baka. You are not a fan of Adotoshi but we saw Adotoshi live and direct on your platform. Why lying to the public? Why lying to the public? To the extent pé mo dẹ̀ fẹ́ wá mo fẹ́ ra aṣọ gan. Why lying to the public? Gbogbo owó tó bá pa àti gift tó bá gbà ṣàìmọ̀ pé o máa fi wo nǹkan tí tó yẹ pé mi ìfẹ́ fẹ́ nu mi sọ fún ẹ. o máa fi wo nǹkan tí mi fẹ́ nu mi sọ fún ẹ. eléyìí ní màmá enter house sọ fún màmá tiẹ̀ kó bọ́ ta kó lọ ṣí díẹ̀ síta. nítorí náà tí ọ̀rọ̀ ẹ̀ bó ṣe ń sọ tẹ̀ fi pé I just pity her I just pity her. ẹ̀yin tẹ́ wá ń lọ from one platform to the other tẹ́ roam about TikTok tẹ́ roam about Facebook. àwọn Sisi ń dúpẹ́ àwọn Àjọkẹ́ ń dúpẹ́ àwọn George Ganusi George Risi àti Tóyìn Tomato gbogbo àwọn tó jẹ́ pé ẹ bá lọ almost 7 hours lórí Facebook and it's every day ojú abẹ́ ojú labẹ́ every blessed day ẹ lò kéré lẹ máa lo almost 6 hours on TikTok ẹ̀yin yẹn ò ní mental health issue tó dẹ̀ jẹ́ pé orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa wà ń bẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ káàkiri bẹ́ẹ̀ mọ̀ pé ìkọ́tẹ̀ ṣe nìyẹn àtẹni tó jẹ́ wípé ọ̀rọ̀ ara ẹ̀ ló ń sọ ohun tó ń dùn ló ń sọ. Lizzy Ajonrin, I can categorize her as like in the same category with Kora Obidi. They are showcasing their life. They are using their life stories to educate people. What had happened to her in the past and what she's experiencing. Kora Obidi, in her case, is showing you reality, what is happening to her at that point in time. People are watching. Sọ pé Kora ní mental health issue. Sọ bẹ́ẹ̀. Ifá ló ní báyìí Ifá ló ẹ ṣe 5 hours kò bá lo 10 hours ṣebí ilé ẹ̀ ló wà ṣebí ní ọ́fíìsì ẹ̀ ló wà kò ṣiṣẹ́ lábẹ́ èèyàn kankan náà òun ló ń ṣiṣẹ́ fún rẹ̀ nǹkan tó bá schedule fún rẹ̀ ló máa ṣe yàtọ̀ sí tó bá ní meeting. irú last week àbí Thursday láti jọ Wednesday ló ti travel lè mọ̀ sídà kó wà ní mọ́tò kó máa bá yín sọ̀rọ̀ mọ̀ bí tó lọ mọ̀ nǹkan tó lọ ṣe. Ọ̀yọ́ state ló wà àtọkọ ẹ wà fún dídí bí ọjọ́ 4 you don't know bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó ń ṣiṣẹ́ ẹ lọ. irú àwọn tí mo dárúkọ wọn yẹn with all due respect lè rí èèyàn kankan tó ní contracted job tá a jókòó sórí Facebook TikTok for 10 hours 6 hours tó dẹ̀ ní contracted job. They might be casual workers. In fact tí bá wà ní off day mi gan máa kọ́kọ́ sùn because your first off day is your sleeping day. The second day ni wàá tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ Ṣọlá Yusuf èèyàn mi àtàtà. Láìkẹ́ dẹ̀ lọ sórí page ẹ wá mọ́rọ̀ kan ẹ wá twist ẹ bẹ́ẹ̀ ṣe ń twist ẹ yẹ kò ní impact lára ẹ kò dẹ̀ ní impact lára wa tẹ̀ ń bá sọ̀rọ̀. Nítorí pé ẹ ti mọ̀ pé tó bá dákẹ́ ibi tẹ́ tún ti máa rí mú nìyẹn kó padà lọ máa jó kó dákẹ́ ibi tó ti ń jó yẹn náà lẹ ti gbọ́rọ̀ ẹ̀ wá sórí íńtánẹ́ẹ̀tì nígbà tó ń jó ó ń rẹ́ǹtì ṣọ́ọ̀bù ni nígbà tí Ojo mọ́ tó ń sọ̀rọ̀ sí yín tó ń tú àṣírí yín ó ní ọba small nígbà tó kúrò ń bẹ́ẹ̀ tó tún ṣe yẹn tán ó ní California Paradise City ẹ̀yin lẹ máa jó ẹni tó bá ní kí Lizzy kó padà sí jó 24/7 tó ń jó tipẹ́tipẹ́ ní kọ́tà ẹ̀yin lẹ jó ẹ̀ẹ́dẹ̀ gbogbo strategy tó ń lò òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ eléyìí náà òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tó máa ṣe báyìí òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ nísìnyí ó tún ti ń sùn sílẹ̀ tó ń jó tó ń ṣe báyìí ọmọ abilẹ̀ ṣòwò ẹ̀yin náà máa tún ṣe bẹ́ẹ̀ tó bá yá thank you
Fọláṣadé thank you. Tó bá yẹ yín náà máa tún bẹ̀rẹ̀ tẹ́ bá tẹ́ kápẹ́ẹ̀tì sílẹ̀ tẹ́ bá gbẹ́sẹ̀ sókè ọmọ àbí ilẹ̀ ṣòwò anybody get ọmọ àbí style pọ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá lọ sọ́dọ̀ ẹ̀ lè rí nǹkan mú ọdún ẹ̀ lẹ́tì máa jí ọdún ẹ̀ lẹ́tì máa copy. When she's unveil her shopping mall gbogbo àwọn actress nísìn gbogbo wọn náà ti ń kọ́ shopping mall tó bá tún yá gbogbo yín ẹ máa bẹ̀rẹ̀ cottage selling ẹ máa bẹ̀rẹ̀ California selling ó dáa ojú ọ̀run kọ́ ó tẹ́ yẹ fò láì fararura wọn ẹ máa ṣe tiyín kó náà máa ṣe tiẹ̀ kó jábélé kó ní kálukú kó ṣe tiẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń bọ́ ta ẹ̀ ṣe ẹ̀ ń bọ́ ta ẹ̀ jẹ ẹ̀ dẹ̀ tó fẹ́ máa jẹ nínú ọlá ẹ̀ mọ̀ pé tẹ́ bá fi orúkọ ẹ̀ sọ̀rọ̀ báyìí ó máa já viewers fún yín tó bá dẹ̀ ti já viewers fún yín báyìí owó máa dọ́dọ̀ yín pẹ̀lú TikTok wíkì ní máa dọ́dọ̀ yín gbogbo yín pátá ẹ̀ ní fowó yẹn ṣe nǹkan rẹ̀ kì í ṣe pé ẹ jọjọ ọ̀tá yín nìyẹn náà ìwọ tó bá dẹ̀ ṣe tó dẹ̀ fi voice ẹ̀ tó mọ̀ pé ó like ẹ̀ tó fi voice ẹ̀ market ọjà ẹ̀ ó ṣàìmọ̀ yìí pé èrè tó bá rí níbi ọjà yẹn kò ní bá ẹ̀ kalẹ̀ kò ní bá ẹ̀ délé indirectly iléeṣẹ́ ẹ̀ ti jóná òótọ́ mo sọ indirectly iléeṣẹ́ ó ti jóná. Spiritual controls the physical. Spiritual controls the physical. By the time that you will realize pé iléeṣẹ́ ti jóná pé ọpọlọ ẹ ti dọ́bà nǹkan á ti bàjẹ́ because spiritual controls the physical. ẹ̀yin lè rí in fact máa trend lọ máa polówó ọjà máa ṣe gbá oníbàwọ̀ yẹn ṣe ń béèrè fún. ṣúkẹ́bọ́ọ̀lì ìrásópa in another 3 years make you come dey talk let me tell you. So gbogbo ẹ̀yin ọmọ ìṣípinrin ìwọ tó ń pèrè ẹ̀ lálábìkẹ́ ìwọ mega whatever gbogbo yín tẹ́ ẹ̀ pèrè ayé tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ I love Lizzy it's only Lizzy I don't want ẹ kó ṣì dànù ẹ ń fi ọ̀rọ̀ ẹ wá máa sọ̀rọ̀ lé ọ̀rọ̀ ẹ rò pé ẹ fi ń kéré ìjọ irú ìwà alábìkẹ́ yẹn lẹ́yìn ìgbà tó gbowó machine tó ṣe gbogbo ẹ̀ tó wá sí ṣọ́ọ̀pù ẹ̀ tó wá bẹ̀bẹ̀ tó ń jóúnjẹ ọ̀tá ẹ̀ o rò pé ilé ayé ẹ lè bẹ̀ṣọ́ o rò pé ilé ayé ẹ lè mú lẹ́ yes òun báyọ̀ jẹ́ ìbàjẹ́ ẹ̀tẹ́ nìkan ni wọ́n fi ń jẹun ó sọ̀rọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ayé dìyà ilé ọ̀kan tó sọ pé ibi ìbàjẹ́ èèyàn lòun ti ń jẹun ṣó wá nísinmi ewé ojú omi ò nísinmi ẹ lè nísinmi ẹ lè nísinmi ẹ lè ní ìsinmi gbogbo bàlá ń sọ fún yín àtẹ́lẹwọ́ ẹni ìkànnì jẹ ẹ lọ wá ṣẹṣẹ talking on Facebook talking on TikTok is not a job. Look for a good job. People are making millions. People are starting with 5,000. Somebody start with 5,000. One boy called Big Angel started with 5,000 December 12th, 2024. And this is May. Apart from being an employer of labor, he's made over 3 million. It's not 300,000 from 5,000 naira. You too can do it. But because you are all lazy youths, you are all lazy youths. You don't want to hala bodo ni gbogbo yin. Kẹ́ ṣobo sílẹ̀ kan do. Kẹ́ má ṣiṣẹ́. Àwọn kan peru wa ìláṣẹ́wó. Mo gbádùn ẹ̀ aṣẹ́wó ni mí o. Aṣẹ́wó tó ní class tó wà classy. Aṣẹ́wó tó níṣẹ́ lọ́wọ́. A single mother of 3 tó gbá ski. Tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn níbikíbi tó bá dé. I'm not in competition with anybody. But ó ti rí mi sí ná. Ó ti rí mi sí. Tí ò sọ́kùnrin kankan tó bankroll mi. Tí ò sóbìnrin tó bankroll mi. Tí mo dẹ̀ ṣe ìrora ní nǹkan kékeré tí mo ní. Ìdí iṣẹ́ ni láti mọ ni lọ́lẹ̀. Wọ́n á gbé péjì yín á lọ. Ẹ fẹ́ wọ depression lé lórí. Go and look for job. Yeah, aṣẹ́wó tó wà classic aṣẹ́wó là wà. Tí mo bá yín dùrí ni. Èmi gan lọ̀gá gbogbo aṣẹ́wó Nàìjíríà at both home and abroad. I'm the president aṣẹ́wó lẹ̀ ń wò yìí. But ẹ ṣiṣẹ́ ẹ fi iṣẹ́ kún. Àwa ń ṣiṣẹ́ kò sọ́kùnrin tá a lè lambas tó bá gbé kò gbádé lérí kò kúrò ládé kò gbé adé lérí lẹ́yìn adé kò tún gbé adé lé. Gbá ẹ̀ dànù. Alambas tiẹ̀
torí pé kí ni àgùdà òjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì sílé oge tó bí oge jẹ. So if you know that you are following Lizzy Ajonrin because of your page, you want to be boosting your page, and if anything happens to your page, you will now go into depression, then you don't love Lizzy Ajonrin at all. You love yourself. Bring your family. Thank you. Wasola Alan, thank you. Use your own family. Come and talk about your story. Talk about your job. Build your page from the scratch. Kọ́ra video sọ̀rọ̀ ń pè ìran kan inú ilé ẹ̀ ló ń ṣó òun àtàwọn ọmọ ẹ̀ ó máa jójú ẹ̀ wàásù nítorí ìwọ náà ṣe wàásù tiẹ̀ Prince Kai lolo àwa ẹ ṣe gèrè ìwọ náà wá ṣe wàásù tiẹ̀ ẹ̀yin náà ẹjọ́ kẹwọ́ pátá lásán kẹgbẹ́sẹ̀ yín sókè kẹwàá wò bóyá wọn ò ní wá sórí péjì yín wọ́n á wá síbẹ̀. ẹjọ́ kẹwọ́ bra lásán kẹgbọ́n wọ́n á wá síbẹ̀. ní the depression àwọn èèyàn wá nígbà tó ti gbé péjì òun lọ láti gbé péjì wọ́n bá ẹni èmi kan ti wọ flagging team yẹn gangan ni the main kókó tí mo ṣe wá àwọn day of báyìí máa fi flag page èèyàn máa fi flag ẹ̀yà máa anybody ní máa flag ẹ̀ o gbé picture Lizzy Ajonrin o cover ojú ẹ̀ ní o picture ẹ̀ sí ní nítorí pé kí ni ai á mú algorithm yẹn á mú ṣá ni a flag o ní mo join flagging team for Lizzy Ajonrin a flag anybody ẹ wọ kọ́mà lo voice ẹ korogo kí page ẹ wálẹ̀ lo picture ẹ kí page ẹ wálẹ̀ kó wá lo picture ẹ kó ṣe ní ọ̀rọ̀ yìí àbí kó bá tẹ̀tẹ̀lé lórí algorithm ni amu níbo mi Facebook gan ò gbádùn kò fẹ́ sanwó fún anybody ẹ̀rọ kò fẹ́ sanwó ni kò fẹ́ sanwó adẹ̀ sí rẹ́dì ẹ ṣọ́ra yín kẹ ṣọ́gba yín ẹ lè pohùn agogo ẹ lẹ́nu o bẹ́ẹ̀ lè ṣe lè pohùn agogo mọ́ mi lẹ́nu àwọn ohun ṣabatẹni jẹ́ bọ́rọ̀ bá ṣe rí òun la máa sọ right bọ́rọ̀ bá ṣe rí òun la ṣe máa sọ ẹ continue láti máa ganu sọ̀rọ̀ ẹ̀ ẹni tá a bá mú àáfijófin Facebook àáfijófin TikTok àáfàyín àáfàjà torí pé kí ni level wo la wà fàájà level kò lè dákẹ́ fún anybody kò lè dákẹ́ kọ́ ni àkósọ̀rọ̀ mọ́ kẹ́ wá gbọ́ pé pi yóò sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ń yin ní kẹ́sẹ́ ló máa fún yín jẹ bẹ́ẹ̀ bá ti ń fún ní kẹ́sẹ́ ló máa fún yín jẹ Fọláṣadé Òṣè òun náà rájẹ jẹun bẹ́ẹ̀ bá ti ń fún ní kẹ́sẹ́ lòun náà máa fún yín ní kẹ́sẹ́ padà ọ̀rọ̀ ẹ̀ dùn yín lẹ̀ ṣe fẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ jáde títí gbogbo aráyé máa fi mọ̀ tẹ́ fi máa gbé true colour yín jáde Bíbélì ní máa tí wá sinmi àárín ọ̀tá ló wà bọ́bí áńgẹ́lì náà ṣe wí máa ṣọ́ra orí ibi táwa nìyẹn o kò lè dákẹ́ fún yín life story ẹ̀ ló ń sọ ẹ̀yin náà ẹ̀ sọ tiyín lórí platform yín ẹgbọ́n ọmọ yín tó mú gbó jáde ẹgbọ́n ọmọ yín tó ní prison tó ní case lágọ̀ọ́ ọlọ́pàá ẹ fi wá sọ̀rọ̀ ẹgbọ́n ọmọ yín tó fún yàn lóyún káàkiri ẹ gbé jáde ẹgbẹ́ ọkọ yín tó fún house girl lóyún ẹ wá sọ̀rọ̀ ẹ̀ ẹgbẹ́ boyfriend yín tó ń dó ọ̀rẹ́ yín ẹ wá sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin náà ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe ń dó driver yín bẹ́ẹ̀ ṣe ń dó co-worker yín tẹ̀lé lọ́kọ́ ńlé ẹ wá sọ lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá sọ bí àbúrò tán bí tẹ̀lé yín bọ́kọ yín ṣe ń dó ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe ń dó ọkọ rẹ̀ yín tó jẹ́ pé ó wà kí iṣẹ́ ní 24 years ago tó náà rẹ̀ ń gbọ́kọ̀ wọn ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe ta ìwé ìgbélu yín bẹ́ẹ̀ ṣe ta fọ́kùnrin mẹ́ta ẹ wá sọ lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá sọ bí wọ́n ṣe fẹ́ ìyàwó lé yín tíwà ìyálé tìyàwó tẹ́ mọyàn ara yín tẹ́ láòbò ara yín tẹ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ yín mọ̀ pé lesbian ni yín ẹ wá sọ lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá sọ bó ṣe ní kọ́kọ́ ẹ máa láòbò ẹ tọ́kọ ẹ náà wò lè láòbò ẹ tó wá lọ rẹ́ǹtì ọmọ ọ̀ta ọmọbìnrin níta tó ń bá ẹ láòbò ẹ tí ìwà àtọkọ ẹ tẹjọ ń dún ọmọbìnrin kan ṣoṣo ẹ wá sọ lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá sọ tó jẹ́ pé tọkùnrin kan bá ti bá ẹ sùn lónìí kò tú ẹ ó dìgbà tọkùnrin míì bá bá ẹ sùn lọ́la kó tó tú ẹ ẹ wá sọ lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá sọ bó ṣe jẹ́ pé wọ́n máa di ọwọ́ yín sórí bẹ́ẹ̀dì báyìí tó máa di ẹsẹ̀ yín báyìí tó máa dóyin ẹ wá sọ oríṣiríṣi nǹkan tẹ́ ń ṣe nínú closet yín ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe ń bá pásítọ̀ yín sùn ẹ wá sọ bí pásítọ̀ yín ṣe ń bá yín sùn ẹ wá sọ bí àáfàá yín
tó ṣe ní kẹ́ wá gbọ́ ọ̀ǹtú tó ní ọ̀ǹtú tó bá fún yín tó òun wá bá yín sín ìdọ̀ yín lọ́nà mẹ́ta ẹ wá sọ lórí íńtánẹ́ẹ̀tì bí àfa yín bó ṣe ń sín gbẹ́rẹ́ sí yín lábẹ́ tó ń sín gbẹ́rẹ́ sí abẹ́ ọyàn yín ẹ wá sọ bí àfa yín bó ṣe máa ní kẹ́ ẹ ṣíkùn sókè tó níbi abẹ́ ibi bìkínì láì yẹn tó máa sín gbẹ́rẹ́ méje sí yín níbẹ̀ ipe tọkùnrin bá ti fọwọ́ kàn báyìí tó ti fọwọ́ pa báyìí a máa kó gbowó ọwọ́ ẹ̀ sílẹ̀ fún yín ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe lọ ṣe má dárí kàn tí wọ́n ṣe sin yín ní 2001 gbẹ́rẹ́ lórí ẹ wá sọ fún wa lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá sọ fún wa bí bàbá ológun yín bó ṣe ní kẹ́ máa lọ sí Dubai ẹ bá kókè lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ dì yín ẹ wá sọ fún wa ẹ ganu sí oríṣiríṣi story ló wà ẹ wá sọ fún wa fọ̀rọ̀ Lizzy sílẹ̀ God bless you all gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi ẹ ṣé gan ni o gbogbo ẹ̀yin gifter mi gbogbo ẹ̀yin commenters gbogbo ẹ̀yin tá ti block ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú mi mo more ẹ má kú ìtọ́jú mi ẹ ṣé gidi gan ẹ̀yin star givers mi ẹ kú ìtọ́jú mi mo more ẹ wá sọ story yín ẹ fi story Lizzy lẹ̀ ẹ jẹ́ kí Lizzy ó sọ story ẹ̀ fúnra rẹ̀ tẹ́ bá sì ganu sí àrùn yín wogo to be honest with me you tẹ́rí kásẹ̀pá làájì ká ní wọn kì í ṣe ẹni tó ń tijú ni òun gbọ́ àti bọ́ọ̀ka fàlàyé àti wá sọ̀rọ̀ because you disgust them ọlọ́run thank you praise ẹ wá sọ story yín ẹ wá sọ bí ẹ ṣe fẹ́ lọ dáná sílé onílé tílé tí yín jó ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe jí fíìmù ara yín ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe jí script ara yín ẹ wá sọ ẹ ganu sí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ God bless you ẹ ṣé Lizzy Ajonrin kò ní dákẹ́ fún yín kí ni mo sọ kò ní dákẹ́ fún yín fàájà level làwà fàájà level tàwa nìyẹn God bless you all bye. ẹ wá laṣọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ní the spiritual items ẹ̀yin tẹ́ ní ṣùgbọ́n kan tàbí èkejì tí ẹ ń bá jà tí ẹ sì ń wò pé kí ni àwọn nǹkan spiritual tí ẹ lè lò sí tí mo sì ní ìgbàgbọ́ ní inú ẹ̀ wípé òótọ́ wíbẹ̀ jẹ́bẹ̀ tí Ọlọ́run ni orúkọ Ọlọ́run náà la fi ṣètò ẹ̀ ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ ṣínà ọṣẹ awẹ́bíwẹ́ èpè ọṣẹ back to sender ọṣẹ àṣeyọrí ọṣẹ ìtúsílẹ̀ ọṣẹ arọ́bí gbogbo ẹ̀ lóríṣiríṣi ó wà available ọṣẹ àgbélépọ̀tà ó wà available ọṣẹ ìyọ́nú àwọn àgbà ó wà available gbogbo wọn Ọlọ́run ló dá wọn àtàwọn àgbà àtàwọn ọmọdé àwọn ọmọdé làwa báyìí sìn kọ́ ló ń jẹ́ káwa náà dàgbà àgbà kan pọ̀ oríṣiríṣi ni gbogbo ẹ̀ ló ṣe kí ni ló wà available Ọlọ́run náà ló dá gbogbo wa so gbogbo èyí tẹ́ bá nídìí nǹkan tẹ́ lè lò fún ìyọ́nú àwọn àgbà áìdà yín ní nǹkan kan tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ sí yín tẹ̀sí ń wò pé kí làwọn spiritual items tẹ́ lè lò ẹ̀yẹn pé Lady K Ìfẹ́ Olúwaṣọ fáfàdé yìí tẹ́ bá nídìí òróró àánú òróró ìṣẹ́gun òróró àánú ó wà òróró ìṣẹ́gun náà ó wà lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà available bẹ́ẹ̀ ni a ní ọṣẹ àti ọ́ìlì tẹ́ lè lò iṣẹ́ arọ́bí ni tẹ́ bá ti fọṣẹ wẹ̀ ẹ fi ọ́ìlì ẹ̀ para iṣẹ́ arọ́bí ẹ̀rọ ni ó wà available ní sẹpẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbà ó wà bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lọ́fíńdà Holy Michael ọ̀nàlà back to sender Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà available kò sí Miss Paris ńlá mọ́ gbogbo ìgbà mò ń tẹnu mọ́ ó ti tán mi mọ̀ pé máa rush Miss Paris ńlá yẹn bẹ́ẹ̀ yẹn so tá bá máa lóòdù ọjà míì sìn à ní Miss Paris ńlá but for now àwọn ńláńlá tó wà ní pẹ́fù ńláńlá tó wà ní back to sender ọ̀nàlà àti Holy Michael ó wà available so ẹ̀yin tẹ́ bá dẹ̀ nídìí oyin original òun náà wà available àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ṣáà ti pè mí fún anything spiritual tẹ́ need any spiritual items tẹ́ bá lè lò tẹ́ bá ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi èmi máa àwọn ìtẹ́ mi máa tà fún yín mo máa àwọn ìtẹ́ máa lò tí mo dẹ̀ nígbàgbọ́ nínú Jésù Kristi wípé àdúrà yín á gbà àdúrà tèmi náà á gbà ogun ayé wa ṣẹ́ a máa borí ọ̀tá a máa gbégbá ọpẹ́ bí ìbá ti wù kí ìjì kó le tó ìjì kì í jà kó dominú àgbọnù ìjì ayé ò ní jà wá tọmọtọmọ ayé ò ní mú wa a ní kó sí páńpẹ́ ayé a ò ní fẹsẹ̀ kọ a ò ní fẹnu kọ láṣẹ Ìdùmarè so bó ṣe jẹ́ nìyẹn fáfàní ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra African food bíi rice èlùbọ́ gàrí Ìjẹ̀bú gidi tẹ́ bá gbọ́ gàrí olóyọ̀
tó yọ̀ dáadáa tó fàì fún mímu. Gbogbo ẹ̀yin tẹ́ bá máa mu gàrí, mo ní gàrí tó fàì tẹ́lẹ̀ mu gàrí Ìjẹ̀bú tó fàì dáadáa tó ṣe mu pẹ̀lú omi tútù. Òtútù tí ń kásẹ̀ lẹ́sìn èmi gan mu gàrí 3 days ago. I was like eléyìí lẹ́tí kẹ́ o. So òtútù tí ń kásẹ̀ lẹ́ díẹ̀díẹ̀. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn kan bẹ́ẹ̀ yẹn pè mí. Irú lẹ fẹ́ ni àwọn irú tó gbẹ dáadáa, irú tó lè lo 1 year nílé tí ò ní bàjẹ́ ó wà. Rice ọ̀fadà tó fàì tí ò lókùúta tí kò dẹ̀ kí rùn tó bá sè òun náà wà. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Any African food ẹ̀yẹ ṣáà ti contact Lady K Ifeoluwasho, the baby of Yorùbá nation. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries, ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ẹ̀ṣọ́ ni ẹwà obìnrin o. Ẹ̀ṣọ́ kí obìnrin múra tán kó ṣe ẹ̀ṣọ́ tó dá sára. Beauty yẹn máa tún jáde tẹ́ bá ṣe fi earring sétí ẹ lọ observe. Tẹ́ bá ṣe ń ju earring sétí báyìí ẹwà yẹn máa tún bẹ̀rẹ̀ sí ní jáde ní kẹwàá tó gbogbo ẹ̀ pé. So gbẹ̀yìn tẹ́ bá need àwọn jewelry sets consume ẹ pè mí, ó wà available ní Sepember, kò sí lọ kábọ̀ ńbẹ̀. Any country tẹ́ bá wà màá bá yín send ẹ adẹ́dọ́dọ́ yín pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Kò sí country tí mi ò kí ń send ọjà sí ojú òní tí ìwá. Ẹ má wá gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ tán notification bẹ̀. Mo wá fẹ́ lẹ́dùnmarè bẹ̀ yín gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin bàbá lálùbáríkà, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi jù wọnú gúrùpù káàkiri, ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé, ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Awareness Yorùbá nation òun ló jẹ wá lógún, kì í ṣe atótó tó wọ́n ń jà, wọ́n ń fa, wọ́n ń do kò kan yé. Anything káwa fi create awareness Yorùbá nation ni ohun tó ṣe pàtàkì tó ṣe kókó lọ́wọ́ ta wà yìí òun nìyẹn. Ẹ má wá tún gbàgbé product iléeṣẹ́ TL Natural Herbal fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra àgúnmu, àgbòjẹ̀dí, manpower, diabetes, amókólé, ajẹ́kókó tóbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀. But àwọn nǹkan tó ń tà ni mo polówó fún yín yẹn ó wà available. Fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ gbé ìpolówó ọjà wá, ẹ̀yin tẹ́ gbé ìpolówó ọjà wá this time around tí mo reject, ẹ má bínú. Ṣẹ́rí ọjà tí mo bá ń tà mi tún lè báyọ̀ polówó. Then ọjà tí mo bá ti ní advert ẹ̀ lọ́wọ́ mi ò lè polówó. Fáyìn tẹ́ gbé advert apps wá, ẹ má bínú because wọ́n léèyàn ló introduce wọn sí mi, ẹ má bínú. Èyí tí mo ti ń polówó going to 2 years mi lè drop ẹ pé mo fẹ́ gba advert mi kì í ṣojú kòkòrò owó. Kálẹ́ lómi ni àwo tó owó àgbà, but I don't do it. Then I'm used to that product because èmi náà ń lo mo dẹ̀ ń ríṣẹ́, so mi ò fẹ́ da owó rú nǹkan tí mi ò tí ì lò tí mi rí bóyá ń ṣiṣẹ́ kí wọ́n sáré drop advert yẹn kí wọ́n sáré gbé mi pé owó eléyìí gara, let me go for this. No, I can't do it. So ẹ má bínú. But ẹ bá ní àwọn nǹkan mi tẹ́ pé yes kò sí lákàtà mi, ẹ fẹ́ polówó, ẹ pè mí. Gold nsìn èmi náà ti ń tà. But ẹ̀yin tẹ́ bá wish pé ká jọ máa ṣe business gold, you can call me àjọ máa ṣe. Àmọ́ mi ò lówó tí máa gbé fún yín o because I don't know who is who o. Mi lè wá jẹ́ kéèyàn sọ̀rọ̀ ẹ̀ di síbẹ̀sì kó wá gbé mi lówó lọ o. Torí mi ló lówó lọ́wọ́ àánú mo gbé dúró owó kọ́múlé láńtà ni mo fi ń ṣòwò. Owó alájẹmọ́sùn alájẹmọ́ òun mo fi ń ṣòwò. So mi lè jẹ́ kí wá sọ̀rọ̀ ẹ̀ di síbẹ̀sì kó wá gbé mi lówó lọ. So wọ́n tó bá fẹ́ ká jọ ṣe business gold fine, a lè jọ ṣe business gold, àjọsọ àjọ yíra wa ni. Èmi ò lówó tí máa gbé fún ẹ o, ìwọ gbé owó wá. Èmi ní gbogbo ayé ló mọ̀ mí, kò síbi tí mo sá lọ. But kébì wá gbówó wá ká jọ ṣe mi ò lè ṣe bẹ́ẹ̀. Èmi gan lo panasham, but èmi wọn ò gbọ́dọ̀ sọ pé Lady K wanted lórí social media. Àwọn ayé àwa jáde ibi tó gbé, so èmi ò lè lu yan jìbìtì. Ẹni tó bá dẹ̀ ti lè lu jìbìtì kò ní fẹ́ kọ́ lóhun jìbìtì, òun lọ̀rọ̀ mi. So if you know you want to do business with me, you are free to contact me. Let's talk together. Tí náà bá wọ̀, we'll do business together. But èmi ò lówó tí ń gbé léyàn lọ́wọ́. I will keep on repeating myself. Before I can give you my money, I will see the ọjà and I will confirm the ọjà that yes, this one is confirmed. I get name. Mi lè borúkọ mi jẹ́ débi tí máa gbọ́jẹ̀ lọ. So if I see nǹkan tí mo fẹ́ kówó lé lórí, àkówó fún ẹ̀sì. Bó ṣe jẹ́ òyìnbó yẹn lágbára, àkówó fún ẹ̀sì. So bó ṣe jẹ́ ni ẹ̀ so gbogbo ìtẹ́ bá fẹ́ polówó ọjà, if you know you have another product tẹ́ fẹ́ advert tó yàtọ̀ sí gbogbo tó wà lákàtà mi, call me, I will do it for you. Kì í ṣọ̀fẹ́ o máa gbowó, but advert mi ò kí ń pọ̀, owó advert mi ò ń pọ̀ because ojúlówó ojú ṣàánú. So bó ṣe jẹ́ nìyẹn, tí bá gbowó púpọ̀ jù ẹni tó fẹ́ ra jago ẹ̀yin gan máa buwó mọ́.
so kò ní dàbẹ̀ so àjọ máa ṣe kó pè wá ni. Ẹ subscribe sí YouTube channel mi, ẹ tẹ notification bell, ẹ bá mi pé wọ̀gbọ́ ayé, ikú ò ní pa yín, kò ní pa àwọn ọmọ yín, ẹ ní dààmú láyé tẹ wá. Bẹ́ẹ̀ ṣe ń bá mi share ire àtàánú kó máa jẹ́ titi yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù, ó dàbọ̀.